Hello, hello, ẹ̀yin èèyàn wa. Wọ́n ní bá ṣe ń yọ́ sí bẹ́ẹ̀ là ń yọ́ gbọ́. Bẹ́ẹ̀ ni Ashley kan náà ni o. Ashley léni Ashley lánàá bí ẹkún àpọ̀kọ jẹ. Ashley yẹn ó dìgbà náà nà. Ṣèbí Ọlọ́run ń bẹ. Ọlọ́run tó dá wa, tó dá òkè, tó dá ilẹ̀, tó dá gbogbo àwọn èèyàn tá wà ń bẹ̀. Ó mọ irú ẹ̀san olúkálukú tó máa san fún gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀. Ṣé ẹ rí Ashley? Àṣé gbogbo motive. Èmi ò mọ nǹkan tí kábíyèsí fẹ́ fi wọ́n ṣe o. Despite pé ó rush wọnú ààfin láti wá gba gbogbo èrè tó rò pé Naomi ń jẹ kóun fẹ́ gbà. Ọlọ́run ò ní ṣe, onígbà fún. Ẹ rí bó ṣe ń lose, ó dẹ̀ máa lose pátápátá lágbára Kristi ọba Èdùmàrè. Bẹ́ẹ̀ ni. Ẹ rí ìgbẹ̀yìn wọn, ìgbẹ̀yìn Naomi. Ó máa búyan fún shiny gold. Ayé Naomi máa transform ni. Bẹ́ẹ̀ ti gbẹ̀yìn àwọn oníṣẹ́ ibi. Ẹ rí ìgbẹ̀yìn wọn. Kì í ṣèpè, wọ́n ti fọwọ́ ara wọn ṣépè fúnra wọn. Wọ́n dẹ̀ ti fọwọ́ ara wọn ṣera wọn. Àṣé Friday Tadenikawo tó ṣe gbogbo èrò rere tí Ọlọ́run plan fún Naomi àtàwọn ọmọ ẹ̀. Àwọn olórí yìí náà ń wá ọgbọ́n láti ba iṣẹ́ rere tọ́lọ́run ṣe láti bàjẹ́. Torí ẹ̀ lọ́lọ́run ṣe máa farabalẹ̀ láti rí sí wọn àti láti ba iṣẹ́ ọwọ́ ẹni tó fẹ́ ba iṣẹ́ Ọlọ́run jẹ́. Ọlọ́run máa ba iṣẹ́ wọn jẹ́. Aṣọ ti lọ plan fún ẹni tó fẹ́ ṣe kéèkì kábíyèsí, kéèkì tí kábíyèsí fẹ́ ṣe fún ọmọ ẹ̀. Àkókò wọn bọ́ ṣe ń yọ, tó ṣe ń yọ kẹ́lẹ́kẹ́lẹ́ tó ń yọ gbogbo ẹ̀ ṣe. Ọlọ́run ló yé. Wọ́n ló ní ká mọ bó ní kéèkì ẹ̀ ṣàṣe. Bí Ashley ṣe double cross oní kéèkì. Àṣírí ṣẹ̀ tú o. Wọ́n bá ní ṣe ni Ashley lọ bọ́ ní kéèkì pé kéèkì yẹn pé ó ní àwọn nǹkan tó fún oní kéèkì pé kó bá wọn fi po kéèkì kó bá wọn ṣe. Aṣọ ti lọ sílé aláwo ti lọ gba gbogbo àwọn nǹkan tó fẹ́ fi ba kéèkì jẹ́. Gbogbo mọ̀dọ̀mọ́dọ̀ tí wọ́n máa ṣe sínú kéèkì tó ti porí Tadenikawo sínú kéèkì. Pé tí kéèkì yẹn tí Tadenikawo bá sì jẹ kéèkì yẹn ló máa wá Ashley káàkiri. Gbogbo ọkàn láti rí Ashley gbogbo ìgbà òun ni wọ́n ní Tadenikawo máa rí. Ó máa ṣe pé ẹni tóun fẹ́ rí lòun fẹ́ rí o. Ashley lòun fẹ́ rí o. Ká Ashley kó lè like Ashley. Kí Tadenikawo kó nífẹ̀ẹ́ Ashley ju Naomi lọ. Wọ́n ní nǹkan tí Ashley lọ bẹ ẹni tó fẹ́ ṣe kéèkì lọ́wọ́ ẹ̀ nìyẹn pé kó bá wọn fi sí. Pé kì í ṣe kó fẹ́ pààyàn, kì í dẹ̀ ṣe kó fẹ́ ṣe nǹkan. Pé ṣùgbọ́n tọ́mọ yẹn bá ti jẹ́ báyìí kó nífẹ̀ẹ́ òun ju ìyá ẹ̀ lọ. Ló bá tán pé nǹkan tóun nídìí. Bí wọ́n ní chef woman wá sọ pé òun ò máa ṣerú eléyìí rí láyé òun. Kí ni ti ẹ wọ ọmọbìnrin? Ẹni tó lọ́mọ kò sọ pé ó ní nǹkan kan tó ń ṣe òun. Bẹ́ẹ̀ tó sì mọ̀ pé motive tí Ashley fẹ́ ṣe, motive burúkú ni. Tóun bá lọ ṣe kéèkì, láti ìgbà tóun ti ń ṣe kéèkì fún yàn, òun ò rírú tí Ashley sọ yìí rí o. Òun ò ṣe o, òun ò miss nǹkan míì mọ́ iṣẹ́ tóun ń ṣe o. Ashley ò lè wá ba iṣẹ́ òun jẹ́ o. Iṣẹ́ tóun ti ń ṣe láti iye ọdún mọ́dún. Ó ṣe wá jẹ́ sí Tadenikawo tóun fẹ́ wá ṣe ló fẹ́ fi lose iṣẹ́ òun àbí lose ìgbésí ayé òun. Pé kí Ashley kúrò lẹ́gbẹ̀ẹ́ òun oníṣẹ́ ibi, òun ò ṣe. Wọ́n bá ní ṣe Ashley dẹ̀ ń lérí tó ń léka o. Pé tí ọ̀rọ̀ tóun sọ fún oníṣẹ́ẹ̀fù yẹn, pé tó ọ̀rọ̀ tóun sọ fún tó bá lọ lu jáde pé ìyẹn pé òun máa fi mú oní kéèkì, ó máa fi mú ẹ̀dọ̀ rẹ̀. Wọ́n ló ti ń lérí tó ń léka fún ọmọbìnrin yẹn. Obìnrin yẹn ní pé tó bá jẹ́ yẹn àṣírí ẹ̀ máa tú.
níbo ni irú ẹ̀ tí irú orin ìlú wo nìyẹn? Wọ́n ní bí lady yẹn lọ sọ fún kábíyèsí pé nǹkan tá Ashley ń gbọ́ rèé, nǹkan tá Ashley ń gbọ́ rèé. Ashley dẹ̀ ń threaten live o. Live òun wà dangerous báyìí o, pé iṣẹ́ tá Ashley ṣe nìyẹn. Wọ́n ní woman yẹn wá ó tún lọ tú gbogbo kẹ̀kẹ́ ọ̀rọ̀ fún kábíyèsí. Ló bá tán ni Ashley bẹ̀rẹ̀ sí ní para fún kábíyèsí náà, ló para fún ní kéèkì ló ń ṣe. Ṣé ọmọ ẹgbẹ́ táṣìírí ẹ̀ bá ti ṣé gbogbo nǹkan tá Ashley ṣe ṣé kò ju eléyìí lọ? Kò ju ti pé ó fi nǹkan sínú kéèkì, má fi nǹkan sí kéèkì, pé kíni? Kí ni kábíyèsí fẹ́ ṣe? Ọ̀rọ̀ yẹn ti lu jáde nsìn. Ta ló pe Ashley sí pàtí kí ló ń jẹ́ Tádéníkàwò l'Ákúrẹ́ for that matter? Ṣèbọ́n ti ní wọn ò gbọdọ̀ rí àwọn olórí kankan ní Àkúrẹ́ yìí ní mansion Naomi. Ó ṣe wá jẹ́ pé anytime tó bá fẹ́ ṣe nǹkan, àwọn elétí ikún, àwọn elétí lápá tó ń sọ pé ayé wọn fẹ́ bàjẹ́, tó ń dẹ̀yìn lẹ́yìn Naomi. Àfẹ́ni títí ẹ bá fẹ́ bàjẹ́ pátápátá, ayé ẹ̀ ti fẹ́ sunko. Òun nìkan ni ó máa sọ pé àforí àfọ̀rùn pé òun ò ní dẹ̀yìn lẹ́yìn Naomi. Ṣùgbọ́n tógo máa ń jẹ́ ti Ọlọ́run lókè. Ìyanu á farahàn. Ọlọ́run á túbọ̀ gbé Naomi níjà o. Á gbé níjà lóní gidi gan. Kọ́lọ́run kó jọ̀ọ́nú àánú ẹ̀, kó gbọ́ àdúrà wa, kó gbọ́ àdúrà Naomi. Kó bá wa ṣe nǹkan tó ṣe tiwa láṣepé, kó ṣe nǹkan tó ṣe ti Naomi láṣepé. Mo tiẹ̀ jẹ́rìí bàbá wa lókè. Pọ́ba tó ń gbéni níjà kẹ́rù ò bọ́ níjà, ó yìí ń bẹ láàyè fún Naomi. Àbí ìtumọ̀ eléyìí kí leléyìí? Ṣé mọ̀ pé tó bá yá wọ́n á sọ pé àbí skọ́nskọ́n wà lórí Ashley? Tó bá yá wọ́n á sọ pé kó mọ nǹkan tó ń ṣe. Rí pé ọ̀rọ̀ ẹ̀ ti sú kábíyèsí. Torí eléyìí lágbára o. Wọ́n ní àríró eléyìí rí a fi ń dẹ́rù bọ́ lọ́rọ̀. Àṣírí kíní yìí tó tútù pé ṣé tí ẹni ẹlẹ́ni bá tún lọ gbàbọ̀dè tó lọ gbárù substance yẹn kó fi mix kéèkì, rí pé èṣù baba ńlá èṣù ni. Irú ìtọ́mọ̀ ọmọ sọ pé kó máa nífẹ̀ẹ́ òun, kó máa nífẹ̀ẹ́ ìyá ẹ̀, kó máa ṣe kíni, ṣọ́rọ̀ nìyẹn? Ṣẹ́ni torí ẹ̀ pé lè sọ orú nǹkan bẹ́ẹ̀ yẹn? Ṣé ayé burúkú wo ni irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn wá lé ayé wọn wá ṣe? Ó ti ẹ̀ dá. Queen Naomi ò ti gbọ́ o. Queen Naomi, òun la fẹ́ bá sọ̀rọ̀. Ó ṣọ́ra ṣe. Tójú tí ìyẹ́ làparò fi ń ríran. Nígbò bá yá, tó bá ti tó ti dójú ikú, tọ́lọ́run ti kì wọ́n mọ́lẹ̀, tọ́lọ́run fẹ́ dá sẹ̀ríà fún Queen Naomi yìí náà máa lọ pè tó máa sọ pé jẹ́ kóun lọ gbàdúrà fún. Queen Naomi, ṣọ́ra ṣe. Ṣọ́ra gidi gan ṣe. Àwọn tọ́lọ́run ti ṣetán láti dá sẹ̀ríà fún, wàá lọ máa tú wọn sílẹ̀. Naomi, ṣọ́ra ṣe. Ẹ̀yin èèyàn mi, ọ̀rọ̀ yìí mo ní kí n sọ fún àwọn èèyàn wa, kẹ́yìn náà lè mọ bó ṣe ń lọ. Ẹ jọ̀ọ́ bá mi share, kẹ́ bá mi like, kẹ́ dẹ̀ bá mi subscribe. Torí eléyìí lágbára, eléyìí jẹ́ nǹkan tó jọ̀yàn lójú. Kí ni kábíyèsí fẹ́ ṣe? Ọlọ́run á kọ́ kábíyèsí mọ̀ ṣe o. Ọ̀tọ̀ la gbọ́ pé ṣe ló fi òògùn sínú kéèkì in the first place. Tí kábíyèsí bá ti fẹ́ nìkan nu wọn tó fi jófin, kí ló fẹ́ ṣe? Wọ́n ti tì wọ́n mọ́lé. Wọ́n ti ṣe oríṣiríṣi fún wọn. Wọ́n ní ńlá pé ikú tó fẹ́ pa wọ́n láàfin yẹn. Ọlọ́run dẹ̀ ń jẹ́ kí nǹkan kan ṣe. Wọ́n ti ẹ̀ ní kó bá kábíyèsí, iwájú nìkan lọ kó bá ara wọn. Ẹ ti mú mọ̀ pé tó dára lọ́lọ́run máa ṣe. Ọlọ́run wọ̀ pé a lè kọ́ Ọlọ́run láti mọ nǹkan tó fẹ́ ṣe. Ọlọ́run ni olùdámọ̀ràn, òun olùdáàbòbò, òun ni gbogbo ẹ̀ fún wa. Bẹ́ẹ̀ ni, ẹ̀yin èèyàn mi, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ẹ bá mi share, kẹ́ bá mi like, kẹ́ dẹ̀ bá mi subscribe, kẹ́ dẹ̀ bá fi tó kù sí comment section. Torí eléyìí lágbára.
Ẹ ṣé gan. Jésù Olúwa wa. Àmín. Ọlọ́run a máa fi iṣẹ́ ẹ̀ṣọ́ wa. Àmín Jésù.